ọmọ mi mo wà gbọ́ pé ẹni serious lẹ́wà ṣe ní ìlú. ọ̀tọ̀ ni bàbá student ni wá kódà serious ló gbé wa dé ní ìlú yìí. Maradona àwọn ìlú àwọn ìtàn parí ìlú owó ṣe rí. àǹtí mi ẹ̀rí mi kókó tó ti máa ṣòṣì ó wá jẹ́ ìta gbangba ní gbàgede ìlú ojú gbà mí ti fún yín. ọ̀rẹ́ mi nìkan pé bá ń tiẹ̀ ṣe rí. èmi kò mọ̀. Àṣàkẹ́ tó bá ní omi ló máa ṣe jáde ná màmá ni wọ́n ní màmá jiyàn pẹ̀lú mo nífẹ̀ẹ́ tó ní nílùú ìjọ. olólùfẹ́ mi Àdìgún orí bó ṣe rò ó sálákùnrin ọ̀rẹ́ mi lásán ni. ọ̀rẹ́ rẹ̀ Àbẹ̀kẹ́ tó jábùrò rẹ̀ ṣó yóò máa pa ọmọ ọ ni ẹ̀yin obìnrin ò máa lọ́rùn o. ẹ̀yin méjèèjì yìí ẹyẹ gbàgbé bẹ́ẹ̀ ni gbàgbà ọtí ṣe rí Fẹ́mi yẹn gangan is the love of my life. ṣé bó ṣe rẹwà lọ́kùnrin ni kí n sọ ni àbí bó ṣe mèrè ṣe lórí pápá bọ̀bọ́ yẹn gangan náà ń pè ní Maradona. sẹ́ẹ̀tì àwọn dódó máa yá. Adùnní kó tó ń ṣe lójú mi láwọn tó bẹ̀rẹ̀ méjì àbẹ́mẹ́ta tó fún ẹ lórí tani sọ náà fún gbogbo Adùnní. ọ̀rọ̀ yìí wá bu sósì mi lẹ́nu ó tún buyọ̀ sí àìsàn ìmọ̀ kí bàbá kékeré má padà gé orí ìwà àti alákọ̀wé sọ̀rọ̀. àwọn obìnrin tá à ń san pa yìí àwọn ló ń wá mi kó ṣèbí mi lè ń wá wọn wíwá nǹkan tó ń wá mi fún tí mi ì bá fún wọn èso ló kàn máa dàbí ẹni pé mi ò lè ṣe. I do everything on that scale, you guys know that. káwé fún ní ká gbọ́ ní ṣe àwọn nílé alára.